ẹ wá nǹkan fìdílé ẹ gbádùn ara yín gidigidi gan ẹ má mú nǹkan tó le rò torí pé kí ni a fẹ́ gbéra báyìí. bàbá wa Suwarau gbogbo yín gbẹ̀rún tẹ bàbá ń jẹ́ orúkọ ẹ̀ mo fẹ́ kí bàbá délẹ̀ bẹ́ẹ̀ ni Suwarau Àjàsá Adedeji Aderemi gbogbo yín wà bàbá ń pè Ọlọ́fà náà. ìta ń sọ ọkọ mi fún ọ ó wúlégbò. bàbá mọ̀ pé ọ̀dọ́ yín tà ń bọ̀ yìí iṣẹ́ tí èèyàn kàn lè wọ̀ èèyàn gbọ́dọ̀ múra gidi wá ni torí pé ó pọ̀ lórúkọ yín ó wà ń bẹ̀ mo ṣe ní kí n mú láti ilẹ̀ wá. ìyẹn ò tún yọ̀ wọ́n aráalé ẹ̀ ń mẹ́nu débẹ̀ fún wọn náà tọ́ra máa pé ṣé mò ń ṣì sọ àbí nǹkan ni a máa mẹ́nu débẹ̀. bàbá ẹ pẹ̀lẹ́ sí dára bá yín. dáadáa lè bá mi. ẹ pẹ̀lẹ́ sà. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri tí wọ́n ti ń béèrè bàbá Ọlọ́fà o tó wà nílùú wa ń bí tó wà lóṣogbo ní Ìlọrin tó wà nílùú Amẹ́ríkà ẹ bá mi kí gbogbo wọn pátápátá sà wọ́n wò yín báyìí. tó ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ti Ìbàdàn ẹ̀yin tèkó ẹ̀yin tẹ́dẹ́ tòṣogbo ti Ìlọrin pàápàá ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Europe ẹ̀yin ti Germany tẹ́ ń náwó sí mi tẹ́ ẹ̀ jẹ́ ọ bàjẹ́ ìyà ò ní jẹ yín o ebi ò ní pa yín o ẹ kéré délé. bàbá olóyè ní nílùú Ẹdẹ yìí mo mọ̀ pé ó ti ń jẹ bíi méjì mẹ́ta ẹ bá wa mẹ́nu bá ti pé oyè wo gangan ló tún wà lọ́ba báyìí kọ́ ara alẹ́ kọ́ lè mọ̀ náà torí mo ní pé ìmúra yín báyìí ìmúra olóyè náà ni. ṣe rí oyè tí mo jẹ oyè àṣà ni kì í ṣe oyè ìdánilọ́lá balógun gangan nígbàkejì ọba lọ́dọ̀ wa lẹ́dẹ̀ jagun tẹ̀lé nígbà tí à ń ti Ẹdẹ lébọ̀ jagun ló dúró bíi rẹ́kí ọ́físà pé ẹ̀rẹ̀ dífá ṣe kọ́ gbàbẹ̀ ń ṣe kọ́ mọ́ gbàbẹ̀ ń jagun lèmi jagun ló fi jẹ́ pé tá a bá fẹ́ bọ́ ọ̀sà kan jagun ní ọ̀pàbì kábíyèsí Ifá ní ẹ̀yọ́ ní ẹ bá ṣe báyìí 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 wọ́n ti fẹ́ lójú débi pé gbogbo ẹni á bá rí pé ó gbédé àṣà ni wọ́n wà ń tò sí láyìn náà wọ́n ti tòyàn sẹ́yìn jagun bí ọba kan bá ti jẹ tó bá wo ìran wo ló sọpọ́ọ̀tì ẹ̀ ìyí yóò fi dàn lọ́lá bàbá tèmi jẹ jagun kó tó lọ lẹ́dẹ lẹ́yìn jagun ó kù ọ̀gá alá lẹ́yìn ọ̀gá alá ọkàn jagun ṣọ́ba lójú lèmi kọ́kọ́ jẹ nígbà tí májì ọbàjẹ́ tó wà wájú tó ṣaláìsí aláti bàbá láti rìfilẹ̀ ní ara ní ọyá o ẹ̀yin ọmọ jagun àyè yín ti sílẹ̀ o lèmi náà fi sanwó ọ̀gá májì ọbàjẹ́ dóòbó ti yẹnu àìdù ẹni ọba kàn ìka tọ́tọ́ sí mú ni tìmí fi romú kì í mú kan mọ́ kan. ẹ ṣe bàbá ẹ tẹ wá sọ pé iṣẹ́ fọ́níṣọ̀ yẹn ń pé cabinet maker àbí nǹkan lẹ náà pè gbà yẹn pé kò tí ì dípọ́ olúkálùkù fi ọ̀rọ̀ kọ́ ẹ bá mi sọ díẹ̀ nípa iṣẹ́ tẹ́kọ̀ yẹn bàbá ẹgbẹ́ ṣe mo rí sọ pé cabinet maker lẹ pé àbí orúkọ wọ́n jálùbọ́sà sí kó lè wu ní gbọ́ ni ebi káfíńtà ni bí àwọn télọ̀ náà ṣe pé tí wọ́n fashion designing àwọn wẹ̀símọ́ọ̀nù wọn á ní àwọn dry cleaner so tí ẹni tí wọ́n bá ní ọwọ́ àlọ́ kọ́ṣẹ́ kápẹ́ńtà náà àti modern 3 kò ní í lọ ni wọ́n á pè ní cabinet maker à ń ké pé nǹkan kan ní nail punch tẹ́ ẹ bá ti kàn sókan tẹ́ ẹ ti pàdé ẹ à ń punch ẹ yọ̀wọ̀nú díẹ̀ ẹ wá po glue pẹ̀lú sawdust lúbú ẹ rà fi rẹ gbàtómìnú láàrin ìṣẹ́jú mẹ́wàá yóò ti gan ẹ scrape ara abẹnú pé tó bá kàn so ẹ lè rojú ẹ bí wọn ó ṣe ròyìn lóko nu ọtán. bàbá ẹni nígbà yẹn tí ẹ máa ń wà bẹ́ẹ̀ palọ̀ tẹ́ ẹ̀ ń tọ́ tí ń gbé bó tẹ̀lé pé ó náà wọn nǹkan tẹ́ ṣe ń gbọ̀nà bí kẹ́ fowó kún owó kíní kẹ́ lọ ta kẹ́ fèrè tí ó náà wọn nìkan tẹ́lẹ̀ máa ń gbádùn gbà yẹn tẹ́ máa ń ẹni egúnmọ́gájú wà lára ẹ̀ ńgbà yẹn tẹ́ máa ń jó sí ẹni ẹ sáà náà wọn lórí kankan. ń bo lèmi rẹ sọ wọ̀nyí. ọgbẹ kò ní. àṣejù mi pọ̀ wọ́n láwòkó wọ́n lọ́ọ́ bọ́ba ó ní sọ bọ́ba lóòótọ́ ni ó ní ẹ̀pọ́ bàbá ọmọ bínú torí wòròwòrò òun pọ̀ bó ń bú bóun ò bú wọn ọmọ òpùrọ̀ wọ́n pe ibìkan mọ́ ìyàbì kan
lágbe ni wholesale ní ń tà sílè 3.5 làwa ń ta ìgò kan láwọn top trophy nǹkan star àárà sílè 3 tílè bá ṣú tí bọ̀dá mi bá ti lọ ilé ṣe pé èmi ó wà ń bẹ̀ mọ́jú ni àá sì ráwọn kókó àfẹ́ra trophy méjì iye tí mo tà ó tó lọ́hùn ìní tiẹ̀ iye tí n bá tà tọ́rọ́ orí rẹ̀ ìní tèmi tó ti yàtọ̀ sí pé mo á dé workshop mo kan báńkì mo rí ta bí mo ṣe ń lọ díẹ̀díẹ̀ ń gbà náà. àwọn olórin tí àwa ń wí yìí láwọn tí mo lè pọ́ wá sọ mí dà báyìí torí pé wọ́n ní bàgbà bá ń sọ̀rọ̀ tọ́mọdé bá fi ọwọ́ lẹ́rán tí ò dáhùn sí bọ́pẹ́ títí yọmọ tí wọ́n ń sọ. bàbá kan bí wọ́n pè ní òṣèré ní èjì rẹ̀ òun yìí lu kínní ẹnu ní fi lu gòjé ẹnu náà ni ó fi kọrin ó ń kirikiri ni ṣùgbọ́n fẹ́ràn bí apalọ̀ lọ́dọ̀ wa tó bá ti mògò kan àwọn ẹ̀gbọ́n wa náà ti á fẹ́ràn gbogbo àwọn oníṣu tí wọ́n jẹ́ kọ́sítọ́mà ẹ̀gbọ́n mi á wá bẹ̀rẹ̀ akọ bíi ti Yusuf Ọlátúnjí àwọn èèyàn à concentrate ẹ̀ bá ń fún gò kan sí sílè 3.5 yóò wá kọrin àwọn orin sajé ti wà ńgbà náà ẹ pé má jẹ́ ń sọ̀sọ́kúsọ láwọn sọkúsọ rẹ̀ tí máa ń mú inú àwa dùn nígbà náà òun yìí dà á pé sọ bẹ́ẹ̀ ni pé kódà ká máa bóbìnrin sùn kọ́ máa wúkọ́ bí bá ń wúkọ́ kínní ọ̀hún ọ̀yọ́ ni gbogbo oríṣiríṣi kàtàkàtà ó lójú tí mo lè dà pé kí lẹ́wà pé mo ṣe ọmọ wúrà yìí dà á pé Dr. Orlando Ọ̀wọ̀ kì í dà á pé olórí kan tó ń bẹ tó dán lé kì í dà á pé mi ò rò pé fẹ́ láǹdarú ẹ̀ pé Yorùbá Ọlọ́run ló sọ ní orúkọ bẹ́ẹ̀ ojú ara ojú mélòó lára ní tá a mọ̀ tá a bá ní àtúmẹ̀ mo kàn rí bí ìgbèyàn fẹ́ mú ọ̀rẹ́ rẹ̀ lọ́tà ebójú rè ó ń lọ bá ara ṣùgbọ́n bẹ́ẹ̀ bá pe ojú pè lójú ara so correct ṣá ṣùgbọ́n àgbọ́dọ̀ mọ́ gbà bẹ́ẹ̀ toró rùn létí tó ti yọ ní ìsìn bá Yorùbá ìbá rẹ̀ sọ bá Yorùbá o máa dorí mi rú bá Yorùbá bá Yorùbá bàbá ẹ gbádùn eégún mọ̀gájí ńgbà yẹn náà Àyìnlá Ọmọwúrà. Àyìnlá Ọmọwúrà nígbà náà mo tún wá ń dàgbà mo ti ń ní kọ́bọ̀kọ́bọ̀ wọ́n ń pè mí kan ní ayẹyẹ ní ṣọ́ọ̀pù ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan Dasco rédíò tí rẹ́kọ̀dù ń bá ti jáde àwa náà ó ti ní lọ́dọ̀ wa o tí a tà ní bí apalọ̀ mi tá a tà ṣùgbọ́n ayẹyẹ ń lódùn ṣe fàájì ọtẹ́jú fún àwọn ọ̀dọ́ ankaṣífù funfun lẹ́mù lọ́wọ́ tọmọwúrà bá ti ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mọ̀ ń wí tó nígbà tí yẹn bá gẹ́ fìlà bó ti gẹ́ yìí àwọn ìgbọ́ yín ṣe ń pọ̀ jù ìbáwọn bàbá yín láyà ń lé kì í ṣe ìwọ nìkan ìyàwó alára gbígbóná mo tún máa fẹ́ lòmíì o sínú ilé mi mo ṣòṣì fún mi wá bí gbà ọmọ olórí burúkú kì í ṣètọ́ yín rárá mo lọ bá Adéwọlé onílù bàbá lùlù fún wa àwọn adé lẹ́gàlẹ́gà Ọlọ́run fi rán bàbá náà àwa kéré ṣùgbọ́n orí ti pé àti dá tíátà lẹ̀ tó. bàbá o.